A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. tí n bá gbàgbé ẹ béèrè nípa kádàrá àti ìlera. bẹ́ẹ̀ni. ẹ ṣé ẹ rí i pé máa ń sọ fún wa tó bá ṣe pé agbára ń bẹ lọ́wọ́ ẹnìkan ni kò sẹ́ni tí ó máa kú. báwa bá tiẹ̀ ń kú a máa dàgbà a máa darúgbó ṣùgbọ́n kò ságbára lọ́wọ́ ẹnìkan kan. àfi àkọọ́lẹ̀ ọlọ́run sọ ó ní wàhálà kádì bá dàbí sinmi lára mẹ́rin ó ní wàhálà kádì àlẹ́múnà àlẹ́músẹ́kìdìmínà minkum wàhálà kádì àlẹ́múnà àlẹ́músítàkhírínà. ولقد علمنا المستقدمين منكم ولقد علمنا المستاخرين. ẹni tí ó kọ́kọ́ kú ọlọ́mọ láàrin bàbá àtọmọ láàrin ẹ̀gbọ́n àtàbúrò ọlọ́run ni mo ti mọ̀. so dókítà tẹ́ bá dọ́dọ̀ wọ́n gbìyànjú ni. bẹ́ẹ̀ni. kò sí ẹlòmíì ò lọ síbítù rí ó sì ń gbáyé ó sì ń rí gbé. tí nǹkan bá ṣe fúnra ọlọ́run ni ó tọ́ sọ́nà pé lo nǹkan báyìí ṣe nǹkan báyìí ṣe nǹkan báyìí. ara ó sì yá. so àwọn sọ̀hábà ńjọ́ kan wọ́n lọ sọ́dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam. wọ́n wá bi ànábì léèrè wọ́n ní ya Rasulallahi afara'ayta ruqa nastarikiya fatukatu natikiya alitarudu min qadari Allahi shay'a. so ọ̀fọ̀ tá à ń pa lórí aláìsàn àbáwọn tí ìdè bá ń bẹ lára wọn ìdè kórìíra ni ìdè àmúbọ́ ni so rúkìá náà ó máa ń lé kú. ẹlòmíì yóò fáyìn gan kò ní rọ́kọ fẹ́ ẹlòmíì ò lówó kò ní stable marriage so ẹlòmíì kò sí ní tẹ́lẹ̀ lò fún kò ní ṣiṣẹ́ lára ẹ̀ so irú àwọn kan bẹ́ẹ̀ yẹn tó bá pàdé ẹni tiẹ̀ tó jẹ́ ẹni tiẹ̀ tó jẹ́ aláyàn mẹ́ẹ̀ láàfa ọ̀dọ̀ ẹ̀ ní gbogbo ní àdúrà rẹ̀ ó ti gbà. ṣùgbọ́n agbára táwọn ẹni bí ni pé wọ́n mọ ẹni tí ó wù ọ́ sàn wọ́n mọ darí ẹ̀mí ẹ̀ kúrò lọ́dọ̀ rẹ̀. Allahu Akbar. tó dàgbà ń gbọ́ rẹ̀ àwọn òpùrọ̀ wọn tún gbéra ọmọdé nìyẹn ó sì lè jẹ́ ẹni tọ́lọ́run rán sí ọ tẹ́ ẹjọ́ pàdé àìsàn rẹ tó ṣe ọ́njọ́ sí òun ló wò àìsàn náà ló tún padà ń ṣe ọ́ lónìí òun náà sì tún ni. agbára táwọn àjẹ́ nínú so ẹni tí ó fi òye yí ọ tó fi rọ́nà lọ tó mọ kéwú tó jẹ́yàn wọ́n darí ẹ̀ kúrò lọ́dọ̀ ẹ̀ agbára tán nínú tó bá ti wá padà lọ́dọ̀ rẹ̀ ọ lè ti darúgbó oúnjẹ àárọ̀ ọmọ wa jẹ lálẹ́. Allahu Akbar. so tí wọn bá ti tẹ̀lé ni wí fún un pé báyìí kàṣà báyìí káwé báyìí kàlẹ́ kélékè a máa jẹ́ kí ní àjò ẹ̀dá ó yá. kó yá kankan. so nígbà tán bí Ànábì léèrè pé sallallahu alaihi wasallam. rúkìá tá à ń ṣe yìí ìṣọ́ra tá à ń ṣe protection alita lóde mi kọ̀ dá láìsí ya àgbo tá a mú so lè dá kádàrá padà Ànábì ní ìyá mi kọ̀ dá lè láì kádàrá Ọlọ́run gbogbo ẹ̀ ọlọ́ọ̀gùn ni o òfin lálàáfíà ní kádàrá Ọlọ́run wọ́n ṣe rúkìá fún ọ ọlálàáfíà kádàrá Ọlọ́run ọ sì gbà kẹ́nìkan ṣe rúkìá fún ọ ọlọ short life kádàrá Ọlọ́run náà ni. Allahu Akbar. so gbogbo ẹ̀ náà kádàrá náà ni. bẹ́ẹ̀ ni so ẹ sá mọ́ ṣẹbọ ẹ má ro nǹkan pọ̀ mọ́ Ọlọ́run ṣùgbọ́n Ọlọ́run máa ń dá àwọn onímọ̀ yọrí sọ́tọ̀ ẹni tó wá sáyé born leader ọ̀tọ̀ ni o nínú ìràwọ̀ ẹgbọn mo sọ kí màkà fún ìjẹjọ pé ìràwọ̀ health tí ò bá dúró déédé fún ẹ̀dá Ọlọ́run ní máa dákú dúró déédé ìyẹn ló gbóògùn tí ò bá dúró déédé tó bá jẹ́ pé health yẹn èyí tó jáde nínú kádàrá rẹ̀ bó bá ṣe rí kò ní gbóògùn o ohun tó ìnira ni ó fi lọ ẹlòmíì ìlera rẹ̀ ò da health ẹ̀ ò da bẹ́ẹ̀ blessing ẹ̀ da tí blessing bá tàn ju health lọ yóò ní owó gidi ṣùgbọ́n owó yẹn kódà yóò máa náwó sáìsàn kò ní mọ̀ pé òun mówó yóò máa rówó ná gan alọ́ sì máa ní. ẹlòmíín wà ìlera rẹ̀ kò dáa blessing rẹ̀ ò tún dáa tán bá ní kó rògùn kò ní rówó rà kò sì gbádùn kò sì ní gbádùn. so ẹlòmíín wà ó ní destiny tán bá ti pínra wọn báwọn sí mẹ́ta destiny yẹn yóò máa ṣiṣẹ́ fún ẹ̀mí ibẹ̀ làwọn onímọ̀ ti discover ẹ̀mí téèyàn máa lò nínú ayé so irú ìlera tó máa lò nínú ayé máa mọ̀ kíni kan ti wà nínú tíra kan tán pẹ̀lú mú bá òṣèlú rámúlẹ̀ àwọn yẹn sọ débi ikú tí ó pa kálukú ẹni tásídẹ́ǹtì ó pa ẹni tó ń ṣèṣì yìnbọn pa ẹni tí ilé òwò pa ẹni tí igi òwò pa bó ti wà lákọọ́lẹ̀ ẹni tí ó kú ẹ̀wọ̀n
àwọn tán bá mọ̀ nípa usulu ramuli wọ́n mọ̀ sí báyìí. baba ìmọ̀ ni tó lágbára pọ̀. ìmọ̀ ni tẹ́lifíṣẹ́ mi bá kú báyìí tá a bá ṣìwé wò báyìí pé aláàkúà ikú tí ó pa náà nù so òun làwọn onímọ̀ tán bá ti dé abala bẹ̀ wọ́n mọ̀ pa ojú tí àdé ni wọ́n mọ̀ pa ojú tí àdé ni pé ẹ mọ̀ tù wò àwọn ibi tá a máa ṣiṣẹ́ dé tá a máa ti ṣiṣẹ́ ní ìlera àti blessing la máa ń tún ṣe ikú tí ó pa kálukú ó ti dúró ní tòsí ẹ kọ́lọ́n kò fi kúrè pa wá. àmín ya Allah. Allahu akbar. so kádàrá ni o ọ̀ṣọ́gun ó ṣiṣẹ́ ọlọ́dọ̀ àfa àdúrà rẹ gbà kádàrá ni. kádàrá ni baba. bẹ́ẹ̀ni tó bá ti lọ sọ́dọ̀ ẹni tí àyànmọ́ rẹ papọ̀ ìwà àti ẹ̀ gbogbo tó bá ṣe fún ọ yóò bá mu tẹ́ ẹ̀ bá papọ̀ ẹ̀ ní gbọ́ra yín yé. bàbá tó mọ̀ sí wípé ẹ ṣàdúrà báyìí ẹ sì ṣe ẹ sì nǹkan báyìí ẹ ṣe ó bá kádàrá dọ́gba ni. ó bá kádàrá dọ́gba ni o. Allahu akbar. ó bá dọ́gba ni. ẹ rí i pé mo ń sọ kíni kan fún wa ẹni tó bá ń kọ́lẹ́ǹtì nínú social media tọ́lọ̀ sọ àjọ mẹ́jọ lọ máa wá sọ àwọn ọ̀rọ̀ yẹn parí kì í sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí o àwọn ọ̀rọ̀ míì tún kù lórí ìbéèrè yín ọmọ ọdún 13 kan ó kàn ṣèṣì bà mírọ̀ mọ́tò kan jẹ́ mọ́tò yẹn ọlọ́pàá ló ní mọ́tò yẹn so ó wá tún dúró àwọn méjì ni o ìkan sá lọ òun dúró pé òun wá dúró pé kó ń bẹ ẹni tó ń lọkọ̀ yìí ń bò bá dé o bẹ́ẹ̀ nìyẹn ṣe wípé ìwọ bà mọ́tò mi jẹ́ ọlọ́pàá sì ni ó sì lágbára bó ṣe wọn ọmọ ọdún 13 yìí lọ sí àtìmọ́lé nù tábánikà wò tí bá ṣe pé ẹni yẹn ó ti wà nù kámà pé bóyá náà ti fìyà jẹ rí àwọn àníkò náà wá fìyà jẹ padà báwo náà sì lọ tí ọmọ ọdún mẹ́tàlá mọ́lé tí ó sì fi lo àti ẹ̀wọ̀n kan possible kan ó dẹ̀ lo 47 years. Allahu akbar. kó tó gómìnà kan ló wá wò pé ẹ jẹ́ ká dúpẹ́ fọlọ́n ká mú àwọn kan jáde ìwọ bàbá yìí kí ló ń ṣe báyìí kásá báyìí káwòdì ni ọlọ́pàá nígbà tó ń wádìí ọlọ́pàá yẹn ó ṣàtọpinpin gómìnà ìlú kan ni mo fọkọ̀ bò náà láṣìírí náà bá rí i pé ọ̀gá ọlọ́pàá tó fìyà jẹ ọmọ ọdún 13 lájọ́ sí ó ti dọba Allahu akbar. wà lórí ipò ọba ìlú ṣé tí ì bá ṣe pé kámà ṣé ẹ mọ̀ pé ẹni tó ti ọmọ ọdún 13 mọ́lé ojú ìyá ọmọ ìyá àti bàbá rẹ̀ ti fọ́ o yín lọ ń wá tó jẹ náà ni o yín tàrèké bí ọmọ làtọmọ tàrèké o ló fi ba ọkọ̀ ọlọ́kọ̀ jẹ ṣe pé àánú òbí ló tún ṣeun sọ yẹ kó jẹ́ pé ńgbà tí ń sàánú òbí ló yẹ kó tún rí pàdé irú ìyá 47 years in prison ńgbà tó jáde ọ̀gá ọlọ́pàá àjọsí tó ti dọba ó ní ẹ̀bùn láti rí ó bẹ́ẹ̀ wọ́n fẹ́ ni tìbí lówó ọ̀rọ̀ yẹn gún fàyèrà bẹ́ẹ̀ ni bàbá wọ́n á sọ fún ẹni ẹ mọ̀ sí mọ̀ ìwọ ọmọ ìyá mi tó wà nínú ipò agbára tójú ẹran kankan lọ máa ṣe dáadáa ẹ̀san wà ẹ̀san bẹ́ẹ̀. wọ́n lọ fẹjọ́ mi sun ọ̀gá ọlọ́pàá kan mo fi kọ bò náà láti rí ló sàmúra kankan mo ní ẹ wọ́n yìí ṣe báyìí sáwà àwa wá táyé ṣe ni wàlẹ́ wà nù wàhálà ní sí wọ́n lọ wọ wàhálà wọ́n yìí ṣe náà dandan pẹ̀lú àwa àìsọ lọ́hùn àmọ́ àìsí sábòsí orí òdodo làwa wà àìsí alábòsí so kí ló fà á tọrọ rẹ fi rí bẹ́ẹ̀ ntí ò yẹ kó ṣe sí mi ló ṣe sí mi ẹlòmínà wá dìde ogun sóun náà wọ́n wá ń fari ẹ̀rìyẹ káàkiri wọ́n wá ń wọ kiri wọ́n fi ń ṣẹ̀sìn èmi wá fọ ẹlẹ́nu mo wá ń wò báyìí ẹni tó ti sí wàhálà yẹn òun rìn kiri ń tiẹ̀ bí ìgbóná so ìwọ ọmọ ìyá mi ọ̀gá ọlọ́pàá ni ẹ ni o ọ̀gá lọ́ọ̀yà ni ẹ ni o adájọ́ ni ẹ ni o jọ̀ọ́ mo fọlọ́ ń bẹ̀ ni o ṣe dáadáa ó wà lórí ipò ni o jọ̀ọ́ mo fọlọ́ ń bẹ̀ ṣe dáadáa ṣàánú dá àwọn kan mọ̀ pé àwọn kan ń bẹ tó rí ṣàdá wọ́n máa ba ìlera rẹ jẹ́ ẹ̀ tiẹ̀ pẹ̀lú tínú wọn bá ti dùn sí ẹ bí sábà ti ní problem kílókù ó máa lẹ́jẹ̀ rúru ó máa nítọ̀ ṣúgà so ẹ jẹ́ aṣọ ìwà tá a fẹ́ máa wù. síra wa àárín ara wa láti máa rí ìbínú ọlọ́run àárín ara wa láti máa pàdé àánú ọlọ́run. Allahu akbar. ọlọ́run tá à ń wí invisible ni tó bá ṣe kó wà ń bì kan ni níbi tọ́làjú dé lónìí wọ́n á rí ẹ lè rí ìgbàgbọ́ la fi lè mọ̀ pé wà èèyàn tọ́lọ́ ń dá tì ọ́ lọ́lọ́run rẹ. àgbọ́yé baba àgbọ́yé èèyàn tọ́lọ́ ń fi agbára rẹ sí lọ́wọ́ tí ó ṣàánú rẹ ń lọ́lọ́run rẹ ara rẹ lọ́lọ́run ti máa dáhùn. ọlọ́run máa lò lọ́sàn-án láàárọ̀ lóru. ó máa lò lọ́sàn-án láàárọ̀ lóru tó o bá wá gbọ́rọ̀ sí lẹ́nu tiẹ̀ máa bá ẹ̀. bá a sọ fún ọ pé báyìí ni o ṣe o báyìí ni mo ṣe o ọmọ bá wọn gbọ́ pé wọ́n ní pírọ́blẹ́mù ni ìwò ní bá ní. so torí ìdí eléyìí ó tún dọwọ́ èmi àti ẹ̀ kálukú náà anabi sàlàsàlà wà kúlùkún rọ́ọ̀hí sọ́rí wà kúlùkún mọ̀sílù ara ìyá ti bọ́ bá jọ̀gá lónìí ṣe dáadáa bóyá ọmọọṣẹ́ rẹ òun náà ti dọ̀gá rẹ rí láwọn àyàtò barisai àwọn ẹ̀mí àyàtò barisai tẹ́ ẹ̀ mọ̀
so ẹja ṣe dáadáa ká sì bẹ̀rù Ọlọ́run so a lè sọ̀rọ̀ tán bẹ́ẹ̀ ni bàbá kí tó bá tó di jọ́ mẹ́jọ a máa tẹ̀síwájú. bó ṣe jẹ́. ọjọ́ wẹ̀ ṣe àkíyèsí láti subscribe fi like sílẹ̀ àti tẹ àròsọ bell fún àwọn ìmọ̀ràn tọlọ́fìn. Assalamu alaikum wa rahmatulahi.